ẹ̀yin èèyàn mi àwa o àṣẹ ilé ọlá níyọnu àfi kọ́lọ́run kó ṣàánú fún wa kó gbà wá lọ́wọ́ bìlísì àwọn obìnrin. Wọ́n ní nǹkan tó tún ṣe wọ́n ń sìn kó àwọn tó wà ní ààfin torí àṣẹ abájọ torí ẹ̀ náà ṣe fẹ́ kúrò láàfin àti ìyàwó bàbá Násírù àti Ashley o àti Tóbi o Fuji House of Commotion òun mà ní ààfin o wọ́n ròyìn ní tó tún ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n ló ní property kan tí kábíyèsí ní àmì tó lọ táwọn lólobó wọn kò expose ẹ̀ fún anybody. Wọ́n ní ló bá di pé wọ́n wá rí pé wọ́n ń ṣe gbàṣàgbòsò ní ààfin tó ń ṣubú lóra wọn tó ń sọ̀sọ̀kúsọ tó ń ṣe kìnní àṣé ó lè ní wọn. Kò sí tó nífẹ̀ẹ́ kábíyèsí nù wọn tàbá àfi Naomi nìkan. Ìyẹn ò ní pé ká máa sọ òótọ́ ẹnìkan ò lè fẹ́ ẹnìkan ṣe ẹnìkan. Me looking at them wọ́n ní ẹni tó bá dẹ ojú mo máa rí mú pẹ̀lú gbogbo ìwà wọn tó ní ààfin yẹn. Ẹ ti mọ̀ pé property kábíyèsí ṣẹ́jọ́ wá ń ṣẹjọ́ wọn ṣe wàhálà wọn alẹ́ sí kábíyèsí lọ fọwọ́ ara ẹ̀ lọ fà ó dẹ̀ wá dùn everybody ń sìn. Èmi gan pàápàá ó dùn mí gidi gan nìkan tí wọ́n ròyìn tí kọ́tọ́ tí ẹ fojú kábíyèsí rí ṣó yé wà báyìí. Wọ́n bá ní property yẹn o kò sí anybody tó mọ property yẹn kò sínú wọn tó mọ̀. Wọ́n ní àwọn bó ṣe lọ táwọn lólobó pé ó bẹ̀ yẹn pé ó wà ní popular area níbẹ̀ ni property yẹn wà. Lọ́ bá bẹ̀rẹ̀ sí ní jà nítorí ìkíni tó ń jà nítorí property yẹn. Ṣàwọn pé wọ́n máa sọ kábíyèsí pé àwọn làwọn lélẹ̀ àwọn làwọn fẹ́ yìí eléyìí làwọn fẹ́ property ẹyọ kan wọ́n máa sọ gbogbo wọn máa sọ pé òun ló ní tọ̀hún ló ní òun ló ní. Nígbà tí wọ́n dé kí kábíyèsí wá mọ̀ pé ibi tí wọ́n sọ yìí pé kì í ṣe pé kábíyèsí ló nílò tá ló sọ fún yín. Ṣé nìkan tẹ́ fẹ́ para yín sí òun lòun ní òbẹ̀ tó òun kọ́ lòun ni. Tádé ní ká wo ìjọ́ tán ti bí ọmọ yẹn sílẹ̀ gbàrà tọmọ yẹn ti ṣe wẹ́ẹ̀wẹ́ẹ̀wẹ́ àjọ yẹn ní nínú kábíyèsí ti dùn òun ti ní àtijọ́ yẹn ní kábíyèsí ti mọ̀ pé olúwa ti bá òun ṣe àrẹ̀mọ òun ti dé òun ti lárẹ̀mọ pé látijọ́ yẹn ló ti wí ìlékèrè yẹn fún Tádé nìkan o. Lẹ wá bẹ̀rẹ̀ sí ní fù lára yín tẹ́ bẹ̀rẹ̀ sí ní fẹ́ para yín para yín. Ìgbà tí wọ́n wí ìlékèrè yẹn fún Tádé nìkan wò ta ni nínú yín kò tí sẹ́ni tó gbogbo yín wà ní ilé ọkọ yín tí gbogbo yín tààrà káàkiri. Ẹ wá dé ẹ wá ní ẹ̀yìn lẹ́ni ẹ̀yìn báwo lè ṣe fẹ́ ní ìjọ tí Tádé nìkan wò tó ti forí ọmọ yẹn sọlẹ̀ sílé ayé wọ́n ti wí ilẹ̀ fún Tádé nìkan wò. Wọ́n ní ṣe ni gbogbo wọn ṣẹnu wọ́n lójú tó gbà wọ́n tí ìjọ yẹn kì í ṣe kékeré. Olúkálùkù wọn ṣe bẹ̀rẹ̀ sí ní yọ ẹsẹ̀ kọ̀ọ̀kan ni. Ṣé rí pé àwọn pípù yìí Ọlọ́run nìkan ló lè ṣe àárín ibẹ̀ yẹn. Òun ló lè gba Naomi àti ọmọ ẹ̀ lọ́wọ́ àwọn kìnìún àkekèé àti pàámọ́lẹ̀ àwọn ọ̀ká. Kí ló dé tí nǹkan ní nǹkan tó fẹjú mọ́ wọn báyìí? Nǹkan ní nǹkan tó fẹjú mọ́ wọn àti tó gbé gbogbo ìgbésí ayé ẹ̀ tó gbé wá sí ààfin àti pé tó gbé problem family ẹ̀ inú ààfin yẹn náà gbé wá. Inú ààfin yẹn náà ti sọ pé wọ́n ti lérò pé máa solve gbogbo nǹkan tó wà ní ìdílé wọn tán lé tán rí bá. So ààfin kábíyèsí náà ti fẹ́ gba gbogbo ẹ̀ wọ́n fẹ́ gbà dání. Àwọn ọmọ ojú ọ̀rọ̀ láre ojú gbà mí ti fún wọn.
kábíyèsí ní ṣé rí gbogbo property tóun ti fún yín, ta ni nínú yín ló ti nírú property yẹn kó tó wọ ààfin? Wọ́n ní kábíyèsí bẹ̀rẹ̀ sí ní bi wọ́n question. Gbogbo nǹkan tóun ti fún yín, tóun ti wíìlì fún gbogbo yín, at least ẹ lè fi yẹn ṣayé. Ajẹ́ǹjẹ́ tán ni tó ti fún olúkálùkù. Kí lẹ tún wá nàgà sí tẹ fẹ́ para yín torí ogún ológun? Wọ́n lójú tì wọ́n o. Wọ́n lójú tì wọ́n. Ìtó wà nílé ọkọ tó sá kúrò ní ọkọ, ó fẹ́ fi rẹ̀ ṣe ó sá kúrò ní ibi tó wà jẹ́jẹ́jẹ́ torí ìwà àgbèrè, ìwà ìṣekúṣe, ìwà ojúkòkòrò. Ẹ tó bá ti lójú kòkòrò, tí ìwà àbàjẹ́ wà lọ, gbogbo nǹkan burúkú ayé yìí ló pín sí lọ́wọ́. Gbogbo ẹ̀ ló máa pín sí wọn lọ́wọ́. Torí ẹ̀ náà ṣe sọ pé ẹni bá ń jalè, ó máa dọ́kọ, ó máa ṣèké, gbogbo ìwà àbàjẹ́ máa kún ọwọ́ ẹ̀. Ǹjẹ́ ṣáwọn Yorùbá tó sọ, ṣé wọ́n ṣì sọ ni? Ṣé wọ́n ṣì sọ ni? Ó ní gbogbo Ọlọ́run ló mọ bó ṣe dé ààfin. Tínú ṣe bí ọkọ olúkálùkù wọn tó wá ń ká wọn mọ́ ààfin. Tẹ́lẹ̀ sọ pé ìyàwó òun ni ó sá kúrò nílé. Tọ̀hún níyàwó tòun ó sá kúrò nílé. Lágbájá ìyàwó òun ni ó sá kúrò nílé. Bó ṣe ń sá kúrò nílé náà fa àwọn ọmọ ńlẹ̀ o. Orí àwọn ọmọ yẹn dẹ̀ máa ṣe ṣége fún wọn. Àwọn ọmọ tó mọ nǹkan táwọn ọmọ yẹn fẹ́ dà lọ́la, tó yẹ kẹ́ jókòó kẹ́ ṣìkẹ́ àwọn ọmọ yẹn kẹ́ tọ́jú wọn, kẹ́ sìn wọ́n débi tẹ́rù òfin ní bá wọn. Ẹ wá sí ààfin wá tàràkà. Àràkà mórí gbogbo eléyìí tó ń ṣe. Bàbá ńlá àràkà kí ni wọ́n fẹ́ dà ní ayé yìí tó jẹ́ pé wọ́n fi ìpele kábíyèsí náà sì máa dà. Tọ́lọ́run bá ní kò rí bẹ́ẹ̀ nǹkan, kí lẹ fẹ́ ṣe? Fẹ́ para yín. At the end of the day, ṣẹ́rí gbogbo ìwà làkàṣègbè, ìwà kòbákùngbé tó ń hù nínú ààfin, ṣé mọ̀ pé wọ́n kàn ń ṣe lásán ni? Tọ́lọ́run ò bá fẹ́ fún wọn, níbo náà ti fẹ́ rí he? Wọ́n mọ̀ pé ìbùkún Ọlọ́run ló mú ní ńlá láì fi làálàá sí. Wọ́n dẹ̀ fẹ́ fira wọn, wọ́n fẹ́ para wọn nítorí ogún kábíyèsí. Ẹ wo ogún tó ti wíìlì fọmọ kékeré yẹn látijọ́ tó ti bí. Ẹ wá ń ṣòṣì, ẹ fi ilé ọkọ yín lẹ̀, fi àwọn ọmọ yín lẹ̀. Ẹ wá fẹ́ bá ọmọ pẹ́nẹ́ṣín, ọmọ tíntín ní tó bí. Tó fi fún kábíyèsí láyé lọ́run, tó fi fún ní pẹ̀lú ayọ̀ àti àlàáfíà pẹ̀lú ìdùnnú. Ẹ wá sọ pé ojúgbà yẹn ti fún yín. Wọ́n ní kábíyèsí sọ pé ṣé nǹkan ọmọ kékeré tíntín nílẹ̀ wá ń fẹ́ máa tó ti fún ọmọ yẹn látijọ́ tó ti forí ẹ̀ sọlẹ̀ nílé ayé. Ẹ wá sọ pé fẹ́ gbọ́ àwọn lójúgbà wọn ti. Ẹ wá ní kábíyèsí ló ní ẹ̀yin lẹ́ní, kí wọ́n wí àwọn olè, àwọn wọ̀bì, àwọn olójú kòkòrò. Wo ẹ̀yin èèyàn mi, ẹ ṣé jàre tẹ́ fi ń tẹ́tí sí wa, bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe. Tó bá kù, kẹ́ bá mi fi sínú comment section kí gbogbo akájọ máa sọ àsọyé pọ̀ fúnra wa. Nǹkan tá a gbọ́ nìyẹn, arígbọ́ ni. Arígbọ́ o, kì í ṣe pé bóyá a bá wọn gbé ààfin àbí ẹnìkan ló wá ta wá lólobó, ó tì o. Arígbọ́ ni o. Kẹ́ bá wa like, kẹ́ bá share. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye. God bless you. Bye.